Breaking news fún gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀. Ìròyìn ayọ̀ ní fáráàlú, ṣùgbọ́n ìròyìn ìbànújẹ́ ní fún àwọn terrorist àtàwọn sponsors wọn. Kí là ń sọ nípa ẹ̀? Ìwé ìròyìn Sahara Reporters gbé jáde. Àwọn ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà wọ́n ti balẹ̀ lánàá sílẹ̀ Nàìjíríà. Ṣé ẹ mọ̀ pé à ń sọ wípé Trump kì í ṣẹni tí wọ́n ń dẹ́rù bà? Ẹ fẹ́ ẹ kọ̀, tí Trump bá ti sọ pé ní tí mo fẹ́ ṣe rèé, yóò ṣe ni. Ó tẹ́yín lọ́rùn kò tẹ́yín lọ́rùn. A sọ fún wa tẹ́ ẹ bá rántí pé lóòótọ́ ọ̀rọ̀ tẹ́rọ́rìsì yìí tó ń ṣẹlẹ̀ lágbàáyé ni, ṣùgbọ́n Ọlọ́run fàánú wa sí Trump lójú. Wọ́n ti balẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà o. Kí ni yóò ṣẹlẹ̀ sí àwọn northerners? Kí ló máa ṣẹlẹ̀ sí wọn, àwọn tó ń protest? Èmi expect bí Trump ṣe ti dé láàárọ̀ yìí, ó yẹ kí wọ́n ti gbégbá protest pé àwọn ò fẹ́ Trump. Ṣé ẹ pé Gumi bọ́ta, àwọn náà protest lọ́dọ̀ wọn lọ́hùn pé a fẹ́ Trump, a prefer Pakistan, Turkey àti China. Ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, ṣé kò yẹ kán bọ́ta báyìí? Lójú iná kọ́ lè wùrà máa wọ̀n. Kákà tètè bẹ Trump ni, kán má jẹ́ ó pẹ́, kán má jẹ́ ó pẹ́. Torí ní ìjẹta, àwọn Israeli intelligent wọ́n arrest méjì nínú àwọn bandits yìí, nínú àwọn ọ̀gá wọn. Ìròyìn ayọ̀ ni fún wa, torí pé àwọn oníṣẹ́ burúkú yìí wọ́n sì pa pásítọ̀ méjì ní Kaduna. Kò sọgbọ́nsẹ̀ ká má sọ pé genocide wà. Ṣénú èmi àti ẹ dùn fáwọn tí wọ́n rọ́wọ́ tó, tí wọ́n arrest? Bó tiẹ̀ jẹ́ pé à ń béèrè lọ́wọ́ ara wa wípé don't take law to your hand, ṣe náà ni àwọn tọ́wọ́ báyìí. Ṣénú ẹ dùn? Ṣénú tèmi náà dùn wípé àwọn US military wọ́n ti balẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà? Ṣé ọkàn rẹ ti ń balẹ̀, tèmi náà ń balẹ̀ wípé a máa bọ́ nínú ìṣòro yìí lọ́jọ́ kan? Bíbọ́ nínú ìṣòro yìí wá kọ́ ló mátà púpọ̀ jù sí mi. Ṣé yóò dópin? Tá a bá bọ́ nínú ìṣòro yẹn tán, ṣé kò ní padà ṣẹlẹ̀? Ṣé ò ní padà ṣẹlẹ̀? Gumi tó ń pariwo, ó yẹ kó bọ́ ọ̀tá báyìí kó tún sọ̀rọ̀, kó sọ pé àwọn ò fẹ́ Trump, kó sọ àsìkò tó yẹ kó jáde kó sọ̀rọ̀ rèé. Bàbá wa ààrẹ excellence Bọ́lá Ahmed Tinubu, kákan sọ fún yín ní gbogbo àgbáyé ló ń wò wá lórí àwọn terrorist tọ́wọ́ báyìí. Àsìkò rèé fún àwọn repentant Boko Haram, repentant bandit, repentant ISIS àti àwọn onígbọ̀wọ́ wọn láti flush wọn síta. Ẹ bá wa lo àǹfààní yìí, ẹ má jà sọ pé èèyàn mi ni lágbájá, èèyàn mi ni tẹ̀mọ̀dò, kí ìjọba ó sì máa bàjẹ́ bí wọ́n ṣe ń bà á jẹ́ yìí lọ. Tá a bá lẹ̀ gbìyànjú, àparọ́ ni, àdẹ̀ṣẹ́ náà ni. Ṣùgbọ́n gbogbo ògbìyànjú yín, àwọn mi fẹ́ pè wọ́n lẹ́ranko, ṣùgbọ́n àwọn ará bíi wọn ò ní jẹ́ ó yọ. Ìròyìn ayọ̀ là ń gbọ́ látọ̀dọ̀ yín, ṣùgbọ́n báwo la ṣe fẹ́ ṣe tí gbogbo ọ̀rọ̀ yìí bá tán lẹ̀, tí n tó ń ó fi tán pátápátá nínú wọ́n Nàìjíríà? Ṣó possible ṣá? Ó yẹ kó lé àwọn Trump padà báyìí. Genocide or no genocide tá à ń sọ yìí, kò sẹ́ni tí ò ní sọ wípé ó ṣẹlẹ̀, torí pé churches tí wọ́n ti attack pọ̀ ju mosque lọ. Lóòótọ́ wọn ò mẹ́ni tán dígbò, wọn ò mẹ́ni tán kó, wọn ò mẹ̀sìn tán sìn, nítorí pé wọn ò fẹ́ràn wa.
tó bá fẹ́ràn wa ni wọn à lè fẹ́ràn wa náà, a kì í ṣèràn wọn, wọn ò ń ṣèràn wa, àṣà wa ò jọra. Wọn ò ní máa pa àwọn ènìyàn bí ẹni pẹran. Ẹ wo bí ẹ ṣe ń ṣe sí àwọn Haúsá. Wọ́n jí èèyàn kan gbé ńjọ́ kan, ẹni yẹn pé ẹni tí mo mọ̀ yẹn obìnrin ni, ó wá ń bá wọn sọ èdè Fúlàní, wọ́n gbà, wọ́n fẹ́ gba ransom. Ọlá pé ẹni yẹn sọ èdè Fúlàní ni wọ́n ṣe rọra yà á sọ́tọ̀, wọ́n gba ransom yẹn ó pé o, wọn kàn lùlùkulù ni o. Ẹni ó bá jagun lọ tó bá jagun bọ̀ lọ́wọ́ àwọn bandits yìí, àwọn terrorists yìí, tó orí bá yìí bọ́, ayé ẹ̀ ṣó lè rí bákan náà mọ́. Experience burúkú ni. Ṣé àwọn tá a jọ máa gbé nù? Ṣé àwọn tá a fẹ́ jọ máa gbé nìyẹn? Ẹ wà nínú ọ̀dọ̀ tí ẹlẹ́fẹ́ yọjú sọ́dọ̀ ẹlòmíì, ẹlẹ́fẹ́ bónígbó sọ́gbó, ṣe dandan ni. Gbogbo àwọn ọ̀wà àtàwọn nǹkan tó ń jáde láti ara àwọn ará bíi kò fi wá hàn bí wọ́n Nàìjíríà. Ẹ wo bí tí wọ́n fẹ́ gbé unity tí wọ́n lọ, wọ́n fẹ́ gbalẹ̀ onílẹ̀ ni. Interest wọn ni láti pààyàn, láti jíyàn gbé. Ṣé interest ti wà ni? Now wọn à fẹ́ restructuring, wọn à dẹ̀ fẹ́ division, wọn à dẹ̀ ṣe tán láti jẹ́ kí wọ́n pín nǹkan tó jẹ́ ti Nàìjíríà ní dọ́gbandọ́gba. Wọ́n fẹ́ gbà ju gbogbo ẹ̀yà yòókù lọ. Àníwọ́ Nàìjíríà níwá, ìjọ wo la fẹ́ bọ́nu eléyìí? Ayé Buhari làwọn x-men ń gbẹ̀rẹ̀gẹ̀dìgẹ̀ pẹ̀lú ìbọn AK-47. Fúlàní ni Buhari. Nǹkan rere wo làwọn ará bí ti ṣe fún wa? Màlàmí tí ó ń jẹ́jọ́ lọ́wọ́lọ́wọ́ yìí, Fúlàní ni. Ẹ sọ ìran míì yàtọ̀ fún wọn jí owó ìlú kó tí wọ́n ń bárú àwọn nǹkan rádaràda báyìí pẹ̀lú wọn. Ṣé amalgamation náà ò tí ì tó ni? Wọ́n Nàìjíríà làwa náà dìbò fún, ṣùgbọ́n ṣé wọ́n ò jẹ́ kó ṣeé ṣe? Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, àwọn tí ò fẹ́ restructuring, tí ẹ fẹ́ mú nǹkan north tí wọ́n pè wọ́n Nàìjíríà tó wà lábẹ́ Nàìjíríà, tí ń ràgàbó tẹ́lẹ̀ fẹ́ gbà lọ́wọ́ àwọn. Àwọn ará bí fi ẹ̀sìn tan àwọn ènìyàn láti gbálẹ̀ wọn bí ẹ ṣe fún àwọn Haúsá ni. Alárìnká ni wọ́n. Ṣé ló yẹ kí wọ́n rìn lọ sí ibi tí wọ́n ti ń rìn bọ̀ kán rìn padà? Ṣùgbọ́n kò nílùú òní fẹ́ otú lọ́rọ̀ bàbá wa ààrẹ orílẹ̀-èdè yìí. Àmọ́ síbẹ̀síbẹ̀ a kí àwọn ológun Trump káàbọ̀ sórílẹ̀-èdè Nàìjíríà. Ó ti ń get started bọ̀ ní kórí oko wa yọ. Ká má kó sọ́wọ́ àwọn ará bí, ká má ráàyè nílẹ̀ Yorùbá, ká má gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ nílẹ̀ Yorùbá, kórí ó bá wa ṣe ni o. A kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá. Fúlàní nìkan ni x-men, àwọn ní ICIC, àwọn ní Boko Haram, àwọn ní repentant, àwọn ní abductor tí wọ́n ń jiyàn gbé, àwọn ní ń da màálù pẹ̀lú ìbọn. Fúlàní ni wọ́n Nàìjíríà lápẹ́ra wa o, òfin Nàìjíríà ò sì mú wọn. A kí Trump káàbọ̀, Ọlọ́run á bá wa ti Trump lẹ́yìn o. Àwọn àṣeyọrí yìí Ọlọ́run á fún yín ṣe o. Bàbá wa ẹ kú ìfọwọ́sowọ́pọ̀, ẹ gbọ́ òun ẹ lágbára Ọlọ́run àní kó sí wọn lọ́wọ́. Mo kí yín ẹ kú bẹ́ẹ̀ ṣe ń wò wá. Wọ́n ti balẹ̀, breaking news ni. Bó ṣe jẹ́ ìròyìn ayọ̀ fáwa ló jẹ́ ìròyìn ìbànújẹ́ fáwọn sponsor, àwọn tí wọ́n ń negotiate. Níbo ni wọ́n wà báyìí? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ fura, kó má jẹ́ wípé gbígbé bẹ́ẹ̀ ó ní wọ́n padà ṣe o, kó má máa gbé bẹ́ẹ̀ bọ̀ south o. Ẹ múra o. Àwọn gómìnà tí yóò dẹ̀ rí tàwọn Àmọ̀tẹ́kùn rò, à ń bẹ̀ yín ni ẹ má ṣe bẹ́ẹ̀. Àwọn Àmọ̀tẹ́kùn ń gbìyànjú. Ẹ fún wọn ní nǹkan tí wọ́n fi dojú ìjà kọ̀tá. Ọ̀tá wa ní Fúlàní. Ẹ má wulẹ̀ jẹ́ àtànra wa jẹ. À ń ṣe nǹkan kan náà.
kórè oko wàyọ̀ ni ẹ̀wọ́ Nàìjíríà o ṣé wọ́n á gbọ́ lálórúkọ tèmi o.